ìpàdé àwọn ọlọ́balọ́ba kọ́kọ́ Ọ̀yọ́ náà ti ṣe kì í ṣe Ilé-Ifẹ̀. Nígbà tó fẹ́ ṣe lọ́yọ̀ ta ló challenge ẹ̀ wípé rárá o source ní kẹgbẹ́ lọ Ilé-Ifẹ̀ ní kẹgbẹ́ lọ. Ìgbà tí Aláàfin Adéyẹmí 3 tó wà láyé ó challenge wọn to 10 minutes debate kò sẹ́ni tó jáde láti prove superiority. Orin tó máa ń kọ pé owó lè kó ní ará Ọ̀yọ́ ló lọ bá kò sẹ́ni tó jáde pé ará Ọ̀yọ́ ni ọba wà. The first motorway nílẹ̀ Nàìjíríà, motor road tí mọ́tò kọ́kọ́ gbà nílẹ̀ Nàìjíríà is between Ìbàdàn and Ọ̀yọ́ because wọ́n fi pọ́n Aláàfin lé wọ́n mọ irú ọlá tó wà lọ́yọ̀. Ọ̀yọ́ lọ́lá wà. Ọ̀yọ́ nìkan ló ní ìtàn ká kó èèyàn lẹ́rú ká expand ìlú kí ó jẹ́ pé àwọn ọba a lot of kingdoms ló wà lábẹ́ empire. We are imperialists. Ìgbà tó Aláàfin sign treaty pẹ̀lú àwọn òyìnbó Gẹ̀ẹ́sì, ààrẹ ni tó jáde sọ pé rárá òun kọ́ ni king of Yoruba land. Ó wà ń bẹ̀ gàdàgbà, ó wà ní record. Supreme leader or ruler of Yoruba land. King of Yoruba land bó ṣe sọ nìyẹn. King of Yoruba land ni treaty yẹn sọ. Ó ní treaty yẹn sọ wọ́n ṣe sọ nìyẹn tán dẹ̀ buwọ́lù. Ọọ̀ni ò sí ní position of leadership láti ìpìlẹ̀. Láti ìpìlẹ̀ gbogbo ìgbà tí Ọ̀yọ́ ń ṣe ọlá, tí Ọ̀yọ́ ń ṣe ipò imperialist power, kò sí nǹkan tó ń jẹ́ Ọọ̀ni. Gbogbo ìtàn tí wọ́n hun jọ tí wọ́n kàn àgbélẹ̀kọ ni. Ìgbà t'Ọ̀yọ́ tó fi jẹ́ imperial power tí à ń fogun ja àwọn ìlú káàkiri, tí à ń kó àwọn èèyàn ẹlẹ́rú, tí à ń ṣe expansionist expedition, nǹkan tó yọ jẹ́ pé à ń fi ń fẹ́ ìlú ká títí because evolution ni Ọ̀yọ́ evolved from being a settlement to a kingdom then to an empire. Nǹkan tó ń pè l'empire ó yàtọ̀ sí kingdom. Nǹkan tí ò yé àwọn èèyàn nìyẹn. Téèyàn kan bá ṣe olórí lórí ìlú tó ń pè ní empire, kò ń ṣe ẹgbẹ́ ẹni tó ṣe olórí lórí kingdom. Sentiment àti emotion ni wọ́n attach mọ́. Gbogbo wa ládẹ ní Ifẹ̀, kò ń ṣe àwọn èèyàn kan ló ní Ifẹ̀. Láti ìgbà tí Ọ̀yọ́ ti ń ṣe ọlá, t'Ọ̀yọ́ ti ń jẹ́ olórí dé ibi tí ìgbà tí wọ́n fẹ́ ṣe tí àwọn òyìnbó ipò tí wọ́n bá wa, òun náà ni wọ́n sì rètí ìlú kọ̀ọ̀kan àti ọba kọ̀ọ̀kan nígbà yẹn. Kò sí pé bóyá wọ́n ṣe bójúbójú. Òyìnbó kì í ṣe bójúbójú. A lè máa pè wọ́n ní colonial rogues. I'm a Pan-Africanist. Gbogbo incursion of àwọn òyìnbó sí ilẹ̀ aláwọ̀ dúdú kò ń ṣe nǹkan tó wà pleasant, but nǹkan tó ń mú wá tó jẹ́ nǹkan tó dáa a gbọ́dọ̀ acknowledge. Exactly, a gbọ́dọ̀ acknowledge. Kò ṣe pé embrace, acknowledge. Wọ́n try náà nígbà tí wọ́n dé pé kí wọ́n diminish àwọn ọlá àwọn ipò tí wọ́n bá àwa èèyàn dúdú. For instance, ìgbà tí wọ́n dé, ẹni tó kọ́kọ́ wá sí Ọ̀yọ́ lé ní Portuguese kan, Lugera, tó ń wá ní ayé ìgbà yẹn ní ayé Aláàfin Ọba Lókun, ó rí gbogbo nǹkan tó wà ń bẹ̀. Àti attain a level of civilization as out of them. Ìgbà tí Landa Brothers wá, the same thing. Ìgbà tó kọ report tẹ̀, ó kọ àwọn nǹkan tó bá lọ́yọ̀, ó kọ bí garden ṣe wà nínú palace tó jẹ́ pé Aláàfin sin àwọn ẹranko, ó keep mini zoo. Gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yẹ kó jẹ́ nǹkan àmúyangàn fún àwa ọmọ Yorùbá ni nínú ìtàn. Kì í ṣe nǹkan tí a kàn lè dìde ká kàn máa bú ọlá Ọ̀yọ́, ká máa bú Ọ̀yọ́. Gbogbo àsìkò tá tí wọ́n bá lọ títí tó fi di pé wọ́n dá province sílẹ̀. Ẹ rí pé ìgbà tí wọ́n dá province sílẹ̀, Aláàfin náà fi ṣe olórí Ọ̀yọ́ province. Àwọn ọba yòókù wọ́n jẹ́ district heads ni. Aláàfin ni ló wà ní head. So gbogbo pé wọ́n settle jà, wọ́n ń ṣe kankan, Aláàfin ló wà lórí. Gbogbo àyẹn kò sẹ́ni tó challenge Aláàfin. So òun ni pé nǹkan tí professor yẹn sọ is the other way round, pé àsìkò tí Aláàfin ti ń ṣe olórí, ààrẹ ni tó jáde tó challenge. Ìgbà tó Aláàfin sign treaty pẹ̀lú àwọn òyìnbó Gẹ̀ẹ́sì, ààrẹ ni tó jáde sọ pé rárá òun kọ́ ni king of Yoruba land. Ó wà ń bẹ̀ gàdàgbà, ó wà ní record. Supreme leader or ruler of Yoruba land. King of Yoruba land bó ṣe sọ nìyẹn. King of Yoruba land ni treaty yẹn sọ. Ó ní treaty yẹn sọ, wọ́n ṣe sọ nìyẹn tán dẹ̀ buwọ́lù. Tó dẹ̀ tún ní àwọn ẹlẹ́rìí. Wọ́n ṣe tàkọ́kọ́, wọ́n ṣe tẹ̀kejì, wọ́n ṣe ti kẹta tó jẹ́ tàwọn Ìbàdàn tó jẹ́ pé Ọ̀yọ́ náà tún ti sign ẹ̀. Kò sẹ́ni tó dìde tó sọ pé rárá o, Aláàfin kọ́ ló yẹ kó ṣe o. Ó dà kò burú. Aláàfin kankan tó wojú Ọọ̀ni rí nínú ìtàn àbí? Àfi ọba Adéyẹmí nìkan. Honestly ni nǹkan táwọn sọ nìyẹn. Ẹ̀yin wá ń tẹ̀lé láti tó wá sójú ọ̀nà. Bẹ́yìn ṣe bó ṣe yẹ̀yìn mọ́. Ó yá ẹ̀tún ibi tẹ́ mẹ́nulé o. Bó ṣe wà ní pé kò sí Ọọ̀ni ọba kankan nílẹ̀ Yorùbá tó challenge authority Aláàfin láti
ìgbà àìmọye ọdún sẹ́yìn tí Aláàfin ti wà ní forefront tó jẹ́ pé òun ni ó ń ṣe olùdarí gẹ́gẹ́ bí ipò ẹ̀ ṣe jẹ́ ipò royal àti ipò jagunjagun. Ọ̀yọ́ nìkan ló ní ìtàn ká kó èèyàn lẹ́rú ká expand ìlú kí ó jẹ́ pé àwọn ọba a lot of kingdoms ló wà lábẹ́ empire. We are imperialists. A lè compare ìyẹn pẹ̀lú any ọba ní ilẹ̀ Yorùbá because a lè máa wò from emotional angle àbí sentiment àbí pé káwá bias pé okay Ifẹ̀ lórírun Yorùbá ó tífẹ̀ bá jẹ́ orírun Yorùbá tí ò jagun rí tí ò kó ìlú kankan lẹ́rú tí ò hard mọ́ territory ilẹ̀ Yorùbá a lè máa compare pẹ̀lú ẹni tó establish empire tó fogun jà àìmọye ìlú tó kó àìmọye ìlú lẹ́rú tó place orúkọ Yorùbá sí world history map pé yes tó máa ń dárúkọ pé how many empires do we have in Africa wọ́n á dárúkọ Yorùbá empire which is Ọ̀yọ́ empire. So kò sẹ́ni tó challenge Aláàfin nígbà tí gbogbo wọn yẹn ń ṣẹlẹ̀ títí tó ìgbà tó di orí pé wọ́n establish àwọn province a ní Ẹ̀gbá province a ní Ọ̀yọ́ province Ondo province and Ìjẹ̀bú àwọn provinces yìí not try to sọ the state nígbà tó yá ìgbà tí Ọ̀yọ́ province wà Ọ̀yọ́ náà ní capital ló wà òyìnbó kan tó ń pè ní world price ló gbé capital kúrò lọ́yọ́ tó gbé wá sí Ìbàdàn àsìkò gbà yẹn Aláàfin ni olórí Ọ̀yọ́ province tí gbogbo àwọn ọba yòókù tí wọ́n wà lábẹ́ gbogbo àwọn ìlú tán ní high education even more than Ọ̀yọ́ wọn challenge ipe kí ló dé tẹ́ ṣe f'Aláàfin ṣe olórí Ọ̀yọ́ province nígbà yẹn gbogbo gbà yẹn tí province tó fi di state kò sẹ́ni tó challenge ẹ̀. That time in history tí Professor Amusan tán refer sí nígbà tí partisan politics ti wà ní ilẹ̀ Nàìjíríà tán ti dálẹ̀ Nàìjíríà lẹ́tàn ni ó di pé Ọọ̀ni tó wà educated Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí wọ́n gbé síwájú nítorí pé kí ni Aláàfin ìgbà yẹn kò kàwé ìgbà tí ó dẹ̀ ti kàwé àwọn wọ̀nyàn tán máa gbé síwájú then kí nǹkan kan ti wà lára àwọn ọmọ ilẹ̀ Yorùbá kan tó jẹ́ pé wọ́n fi ń kórìíra Ọ̀yọ́ ìyẹn ti wà ní inú wọn ìgbà yẹn náà gbé síwájú ìgbà tó dẹ̀ máa ṣe ìpàdé àwọn ọlọ́balọ́ba kọ́kọ́ Ọ̀yọ́ náà ti ṣe kìí ṣe Ilé-Ifẹ̀ nígbà tó fẹ́ ṣe lọ́yọ̀ọ́ ta ló challenge ẹ̀ wípé rárá o source ní kẹ́ gbé lọ Ilé-Ifẹ̀ ní kẹ́ gbé lọ. The first motorway nílẹ̀ Nàìjíríà motor road tí mọ́tò kọ́kọ́ gbà nílẹ̀ Nàìjíríà is between Ìbàdàn and Ọ̀yọ́ because wọ́n fi pọ́n Aláàfin lé wọ́n mọ irú ọlá tó wà lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ lọ́lá wà. Ìyẹn náà ni wọ́n fi orin tó máa ń kọ pé owó lè kó ní ará Ọ̀yọ́ ló lọ bá kò sẹ́ni tó jáde pé ará Ọ̀yọ́ ni ọba wà. So eléyìí tí professor yẹn wá sọ ó jẹ́ nǹkan tó yà lẹ́nu pé kò sẹ́ni tó challenge ọ̀tọ̀ ìgbà tí Aláàfin Adéyẹmí III tó wà láyé ó challenge wọn to 10 minutes debate kò sẹ́ni tó jáde láti prove superiority kò sẹ́ni tó jáde láti challenge. So ebi o mọ ìlú tí professor yẹn wà ní gbogbo gbà yẹn o tí wọ́n lè kóòtù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn kì í ṣe pé torí pé Ọọ̀ni Olúbùṣe àti Aláàfin Adéyẹmí III wọ́n jọ wojú ara wọn nípa ọ̀rọ̀ lọ́balọ́ba ẹ rí pé gbà tí wọ́n fẹ́ joyè tó fẹ́ fi kíní jẹ Akínrógun Tommy Kimi former chairman NRC láyé Babangida ìbílẹ̀ tó ń gbé kíní yẹn jáde pé ókè o a fẹ́ fi Tommy Kimi jẹ Akínrógun of Yorùbá land níjọba báyìí o Aláàfin gbégbèsè kò ń ṣe pé irú ìgbésẹ̀ ti ayé ìsìn táwọn èèyàn kan ń sọ̀rọ̀ bó ṣe wù wọ́n lórí internet appropriate court àwọn ìjọba l'Aláàfin kọ lẹ́tà sí wípé báyìí ni ìtàn ṣe rí báyìí ló ṣe rí òun lòun ní ẹ̀tọ́ láti fèèyàn kan jẹ oyè tó máa kárí gbogbo Yorùbá land káàrọ̀ òjìrè ẹni tó bá tún nírú tàn yẹn kó mú jáde wípé àwọn ti ṣerú ẹ̀ rí kò sí president kò sí kò dẹ̀ sí ẹni tó sọ pé òun kó Ọ̀yọ́ lẹ́rú so kò sẹ́ni tó subjugate Ọ̀yọ́ rí tẹ́ bá dé Abẹ́òkúta ẹ máa rí traces Ọ̀yọ́ empire ńbẹ̀ odò Ọ̀yọ́ wà ńbẹ̀ àwọn Ìbàrà people Ọ̀yọ́ ni wọ́n tẹ́ dé Ìlaró ọmọ Ọ̀yọ́ ló ń jọba tẹ́ fi máa dé Haiti grandchildren ní Aláàfin Abíọ́dún àwọn ló lead revolution ní Haiti.